Ọlọ́run má ṣe wà ní dẹ́dẹ́wúrẹ́ ọ̀tá Allahu ni ọ̀tá Kùránì pẹ̀lú súnà àìmọ̀kan jọba láyé wọn. Ọlọ́run má ṣe wà ní dẹ́dẹ́wúrẹ́ ọ̀tá Olúwa mi ọ̀tá kìtàbù pẹ̀lú súnà àìmọ̀kan jọba láyé wọn. Alhamdulillahi rabbil alamin. والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأفضل الصلاة وأتم التسليم على رسوله الأمين وعلى آله غر الميامين وأصحابه أهل اليمين. أما بعد أدعو كفر الله سبحانه وتعالى أترى كيولون فالنبي وطلعوا بالك ولا نسوا تشبك التالي يبلوري رمبه أن يوبات قوينسي بتا النبي قدوسي ودني أبوكو ودني أتاه ẹni ó bá sì dúró bí tá nàbí ní ó dúró sí ó dẹni àpọ́nlé ó nà kó mọ̀ ẹni bíi ìka ìkọ́ wọn lórí àwọn nàbí wa nìkan àwọn sàhábà ó yà bínú kú ni ẹni òkè ni wọn kò sẹ́ni ilẹ̀ ẹni àpọ́nlé ni wọn kò sẹ́ni àbùkù. thumma ridha ani abi bakiri wa ani umari wa ani aliyi wa ani uthman dhil karami wal ali was sahabi thumma tabi'ina fahum أهل التقى والنقى والحلم والكرم أزكى صلاتي على الآدي وعترته وصحبه وخصوصا منهم العشرة صديقهم عمر الفاروق أحزمهم عثمان ثم علي لكل فجر سعد سعيد زبير طلعت وأبو عبيدة وابن عوف عشر وحمزة ثم عباس وآلهما ثم عباس وآلهما وجعفر وعقيل كلهم خيرا عن كل أزواجه أرضى وأوثر من أضحت براءتها في الذكر مستترا وفي خديجة والزهراء ومن ولدت أزكى مديح سعودي دائما دررا. ọlọ́run bá wa kẹ́ àwọn sàhábà kò ní ragbá fún wọn àmì yóò bàjẹ́ fún wọn àmì ẹnikẹ́ni tí ń bó sàhábà kò ní ragbá fún wọn àmì. lẹ́yìn tá a ti kí ànábì tá a kí àwọn sàhábé àwọn alátẹ̀rọ̀ gọ̀dì tó dúró dọ́lọ́ṣinṣin àwọn làáfà wa àwọn àfa wa táwọn àfa wa kankan tó bá tẹsẹ̀ wọn ọlọ́mọ ṣàbà wa kẹwùgbọ́n látòkè dókè àwọn àfa wa tí wọ́n kọ́ wọn ń ké ọlọ́mọ bá ṣe dáadáa fún wọn àwọn òbí wa bá wọn ṣe dáadáa fún wọn. àìpẹ́ yìí ni mo rí fídíò ọ̀rẹ́ wa ṣe rí àwa máa ń sọ fún yín ẹ yà máa bínú kú ni mútu bí wọn yìí kò nílẹ̀ Yorùbá lè níṣẹ́ ojú ti la o ìmọ̀ ti gòkè o ẹnìkan ò lè wá já wá láti ibìkan tí ò lókun lọ́rùn kó wá lanu òṣì lágbárí kó máa ba ìsìn wa jẹ́ á dúró ti lọ́rùn ní tó ń bí yín nìyẹn ṣé adé gbogbo ẹ̀yin defamers yẹn ẹ lọ prepare kalẹ̀ ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́ à ń bá yín sọ̀rọ̀ ẹ̀sìn òdo tá a fọ́ àyín tú ẹ̀sìn tí ń bàjẹ́ ẹ wá lè jáde fún debate kẹ́ debunk gbogbo jákujàku yẹn ẹ wá resort sí defamation you go think say na play we are coming for you ẹ̀yin tẹ̀lé fẹ́ jáde fún debate ẹ mọ̀ bọ̀ káwọn yẹn tú ẹ̀lẹ́yẹ kọ̀ọ̀kan náà olórí àwọn dẹ̀dẹ̀wùrẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe ẹ̀ kò ní tó fẹ́ wọ́n fà mọ́ ó wá rò bóyá kóun ó kàn lanu ẹ̀yin tẹ̀dẹ̀ mọ́ hèlì ẹ̀ tí bá ń sọ àwọn ọ̀rọ̀ bàjẹ́ yẹn tẹ̀mọ́ ẹja tó tọrọ yẹn gbọ́lẹ̀ kan náà la fi bẹ̀rẹ̀ ètò ẹja tún gbọ́. ṣe rí i èmi máa tí n bá ti rántí ọ̀rọ̀ àwọn pípò yìí àyà kan máa wá sí mi lọ́kàn
ala yadhunnu ulaika annahum mab'uthuna li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. ẹ bẹ̀rù ọjọ́ àtúbọ̀tán ni Kùránì Ọlọ́run lẹ wá sọ di àwàdà. ẹ fẹ́ bọ́lọ̀ dáadáa rèé ní òkè ṣe pé kò sí bẹ́ẹ̀ báwo lẹ fẹ́ ṣe ń gbọ́lẹ́fẹ́ gbígbà la hawla wala quwwata illa billah. ṣé mọ̀ tẹ́ fẹ́ mọ̀ pé fún wa rèé ó kẹ́ ń tẹ́ fẹ́ yìn pósì lé wa lórí rèé ká pọ́nlé online kò lè work. This is so demeaning. It is an absurdity. ẹ gbà mí báwo la ṣe débí ilẹ̀ Yorùbá àwọn kan wà kò jẹ́ kán lanu láyé wọn rárá àfi tó bá dọ́dọ̀ dentist bóyá eyín ẹ̀ ti di eyín burúkú wọnú gòjẹ́ yọ̀ tó fẹ́ bá fọ́ àbí nǹkan ti ń ṣe eyín yẹn ibẹ̀ yẹn ló ti gbọ́dọ̀ lanu kò yẹ kó dá sọ́rọ̀ ẹ̀sìn. àwa ń gbọ́ àwọn pàrùpàrù láàyè àwọn tí ìmọ̀ wọn ò kún sí bí ìmú kọ́ odó lélẹ́yìí odó ńlá lélẹ́yìí eléyìí kì í ṣe mọ́ wallahi alazim eléyìí mọ́ rárá ẹ lọ jókòó ilẹ̀ ti mọ́ ok ṣe àǹfààní ló ráìtì ní àbí Qur'an la hawla wala quwwata illa billahi aliyil azim. ní tá à ń sọ nìyẹn o Ọlọ́run ní falyahdhari alladhina yukhalifuna an amrihi ọ̀rọ̀ náà ò ní lọ láìṣẹ́ kò ní lọ láìṣẹ́ níjọ́ ní ti bẹ̀rẹ̀ sí mẹ́nu àtẹ́bà àwọn sàhábé tí wọ́n ṣiṣẹ́ fẹ́ sìn níjọ́ tó ti bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ àwọn thawabitu níjọ́ tó ti bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ àwọn ahadithu ànábì títí lọ ní àìdíà míì tó yàtọ̀ sí ní tà ànábì sọ títí ń gbọ́ ànábì lẹ́nu àṣọ́rọ̀ Ọlọ́run padà ṣe lórí ẹ̀. Ọlọ́run ní falyahdhari alladhina yukhalifuna an amrihi gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé dẹ̀dẹ̀ wù rẹ̀ ẹ múra sí o. Ọlọ́run ní àwọn tí wọ́n ń takò àṣẹ Ọlọ́run yẹn kí wọ́n lọ ṣọ́ra kórìí wọn pé o an tusibahum fitnatun kí fìtínà ó má bá wọn. àwọn àfọ oní tafsir wọ́n jí ó yé wa pé fìtínà ń bẹ yẹn bí ma'ana al-kufr. kò sẹ́ni kankan tí Ọlọ́run ó sọ̀rọ̀ tá ànábì ó sọ̀rọ̀ tí ó wà lóhun lópinion ìlà aka ìwo gan. àtàbá sọ̀rọ̀ mujtahid àmọ́ àwọn tí wọ́n jẹ́ mujtahid ni mujtahid gan ò ní sọ kankan àfi kó lẹ́rìí wa iyyaka an tatakallama fi mas'alatin laysa laka fiha imam. àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ rèé wọ́n ní o ò gbọ́dọ̀ ronú títí ìlàákàyè ò gbọ́dọ̀ jẹrà títí tó fi wá lanu òfò lágbárí tó mọ̀ wá dá sọ́rọ̀ ẹ̀sìn kan tẹ́nì kò sọ bẹ́ẹ̀ síwájú ẹ̀. à ń sọ àwọn legacy táwọn afá tó ti preserve ẹ̀ over 1000 years ago ọmọ secondary school kékeré kan bí báyìí yóò wọn á gbẹnu òṣì síbẹ̀ ẹ̀ mọ̀ wá hẹ́ẹ̀lì ẹ̀ Ọlọ́run bí gbogbo yín léèrè àdàbí dápẹ́ tí bá ń tú ìbárí bẹ́ẹ̀ ló kù. because ẹ̀sìn wa a ní masadiru tashri' masadiru at-tashri' a ní àwọn masadiru àwọn afá wa group ẹ̀sìn méjì al-muttafaqu alayha àwọn mẹ́rin kan bẹ ó kú ló kú kò sí tó lè yí padà kò sí tó fẹ́ bá wa sọ̀rọ̀ nú ẹ̀ kò sí tó fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀sìn nǹkan àkọ́kọ́ tó mẹ́rin jáde ń bẹ ọ̀nà al-Qur'an wà á mẹ́rin ẹ̀ jáde láti ní Qur'an èyí tó tẹ̀lé tó wà ní al-martabatu thaniya ọ̀nà ní kíni al-ahadith àwọn hadith anabi sallallahu alaihi wasallam àwọn al-hadith hadith anabi ló wà lẹ́lẹ́kejì ẹjọ́ ọ̀rọ̀ tá a fọ́ àyíṣọ́ yìí ṣé kò tako Qur'an ìlà akáyì tí bá sì ń ṣiṣẹ́ kò ní tako al-Qur'an العقل الصحيح so لا يعارض النص الصحيح أو لا يخالف النص الصريح ọpọlọ tí bá ń ṣiṣẹ́ tí ó rọpọlọ ti yẹn hadisi yóò bá làkàì mu àyá Kùránì yóò bá làkàì mu àwọn àwọpọlọ ẹ ìwọ tó ṣe wáyé kìlẹ̀ méjìlá you must be joking ọpọlọ ti yẹ ni ó tẹ̀ bá náà sùn tí ó rọpọlọ ti yẹn ìwọ ló gbọ́dọ̀ sọ ọpọlọ ti yẹ kalẹ̀ kó lè bá yí ẹ dáadáa ìyẹn ni ọ̀rọ̀ tí Ali radiyallahu anhu tó mú wá ẹ ò ní sìn kófù lélẹ́yìn sìn bàtà aláwọ̀ rí so ìyẹn lè kódà ìyẹn ti máa fi rìn káàkiri ìtòsí ilé gbogbo ẹ̀ mọ́ra wọn kápẹ́ ẹ̀sìn bá wá jẹ́ ìlà káyìí ni ibi làbá máa fi omi pa náà ṣèbí bí lásán tó dọ̀tí law kana ad-dinu bir-ra'yi ẹ̀yin ẹ̀ yà mọ́ bóbi ajá ni ẹ̀sìn ti dé báyìí ẹ máa dìfẹ́ mọ́ àwọn èèyàn èyí tó lẹ̀ wọ́n nu yín ló pọ̀ uqsim bi-rabbil Kaaba àní bá yín sọ́jú yẹn lọ ẹ múra sí ẹ ń ṣe náà ẹ ń dọ̀tí bọ̀ ẹ ń tẹ́ bọ̀ nínú àwọn èyí tó yà àtàkéré kìnnìkan òun lè kéré òun lè ṣe kìnnìkan nígbà tó rọrùn ẹ̀wọ̀n kó mọ bẹ̀bẹ̀ káàkiri ẹ wá fẹ́ sọ̀rọ̀ ayé di àdánwò ẹ fẹ́ sọ̀rọ̀ ayé di aṣẹ̀mọ́lù for how long ibi tí mo ti lọ nìyẹn ẹ̀sìn wa ìlà akáyì tiẹ̀ ní ó tẹ̀lé sí lọ ibi ló wà lára ṣe kí ni ló fún mi bọ́ kò sí tó kẹ́ pẹ̀lú sáré yìí tá à ń sọ fún yín nìyẹn níjọ́ tẹ́yìn bá ti dúó bóyá dúó àti kódẹ náà ni wọ́n bá yẹ yín jẹ́ báyìí we don't know wà sí ìrìn ẹ̀sọ́ pàṣàṣì ni ẹ̀ta sàṣì bá wá mú yàn ẹ sọ mọ́lẹ̀ that is it èyí tẹ́ máa ṣara àjà lẹ́yìn wà yẹn àwọn yóò máa expose aburú tó ga yín dálẹ̀ èyí kó máa lọ kí pọ̀rípọ̀rí àwọn èèyàn wá ṣírí wọn gbogbo yín lọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ bìlérè àtàbí dágbórí òdòdó lẹ́wà lókù àwọn ò ní láti wá yín àfẹ́ mọ àwọn tó bí yín àfẹ́ mọ tẹ́ ń ṣe ẹ̀sìn lọ́dọ̀ kan wá ṣó gbogbo ẹ̀yin dìfẹ́ mà sí yẹn wallahi ẹ̀ ní lọ láì jìyà mò ń bọ̀ lọ́dọ̀ yín ẹ múra sí sórí ìwọ̀n tó bá ti bí eré ìwọ náà máa bá wọn join yẹn ṣóyè ẹ̀wọ̀n tó bá lọ àtẹ̀ntí bàbá ẹ̀ ṣe jálàbí fún yẹn mo ti múra yín lẹ̀ wallahi ẹ̀ lẹ̀ ṣe bẹ́ẹ̀ máa láyé yín mò ń bọ̀ bẹ́ẹ̀ kì í ṣe yẹn mo torí ẹ̀ wá bí so ẹ wá kóra yín jọ
lórí aburú tata'awanuna 'ala al-ithmi wal-'udwan èèyàn lanu àdánwò lágbárí báyìí ṣíṣe kàdámọ̀ gan wọ́n gbọ́dọ̀ gbé eléyìí sí wọn létí inú sáré pé kan tí ẹ gbọ́ gbọ́n tẹ́lẹ̀ ìwé kí ló dé tẹ̀ lójútì kí ló dé tẹ̀lé mọ́ wọn kún ìbàjẹ́ lọ́wọ́ àwọn doctors sì jókòó mbẹ̀yẹn àwọn professors sì jókòó mbẹ̀yẹn ẹ̀dẹ̀ adóyìnmá kí ẹni ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀dá òun kan náà pé everybody ló yà láṣọ ẹ̀sùn ẹni tí ò bá jà ẹ̀sùn ẹni tẹ́ni yóò ti ìtàláyà tó fi bá àwọn ọmọléke wà bẹ́ẹ̀ kò wá síbi ẹ̀ ṣe fẹ́ manage ẹ̀ tó ìdá anta akramta al-karima malaktahu wa in anta akramta al-lahima tamarrada tẹ́ bá pọ́n alápọ̀nlélé yóò ta àpọ́nlé fún yín padà tó rá alápọ̀nlé ni àmọ́ tẹ́ bá ti pọ́n ẹni àbùkù lé kò síbẹ̀ ẹ̀ ṣe fẹ́ ṣe bòlò tí ò nínú pẹ́ that is it ẹni yóò ṣàmọ́ ó fẹ́ tẹ àwọn èèyàn balẹ̀ sábẹ́ ó dẹ̀ nímọ̀ yẹn it's not done anywhere owó ponú kì í dolórí aláìmọ̀kan kì í dolórí if you think say easy go and run now ìwọ náà ti ẹ lọ wọ yunifásitì náà ẹ lọ wọ bẹ́ẹ̀ tó bá ti jáde ok ó ti gba degree ẹ ó yà kò sí wàhálà bá fọ́ masters náà kò tiẹ̀ ní masters àṣẹ tó wá da ìjókòó ṣé kìí ṣe pápá gbéra sí gèèjì yẹn lé ẹ lọ́wọ́ ó yá examine ẹ lẹ́yìn yẹn ló ṣẹ̀ máa dá sọ́rọ̀ ẹ̀sìn Islam ti kọjá bí tẹ́rù bó wà lánàá yẹn kì í dẹ̀ ṣe ogun ilé yín kì í ṣe ogun ilé kéwìn enough is enough kí ló dé tẹ́yìn kìíní ìbínú Ọlọ́run lẹ fi ń ṣeré yìí náà ìbínú ọba dẹ́dà òun lẹ fi ń ṣeré yìí ìyẹn wá lanu lágbárí kò mẹ́rì kẹ́kẹ́ wá la min al-Qur'an wa la min al-hadith inú àwọn masadiru al-muttafaq alayha yẹn kò mú kẹ́kẹ́ wá mẹ́ al-ijma' kí làwọn afá sọ lórí àyà yẹn àfọ olóríire kan bá ṣe mọ sọ náà nìyẹn àfọ olóríire kan ò takò àyà yìí rí pé àyà náà bínú ó lò 50 years yóò sàmọ wà nǹkankan ó súnmọ́ kápá àwọn àjọ náà àbáṣà sí tí wàá sí ìrù wọn ló bá yẹn náà akànkàn lánú yẹn ó fẹ́ relevant kò fi dáadáa relevant ẹ̀yin kọ́ mọ wá ẹ mọ wá pọ́njẹ̀bẹ̀ lákìsà Mudiru ní kíní wọn òun làgùn owó wọn tí Mudiru bá ti sọ̀rọ̀ ń sọ̀rọ̀ àbó gbádùn èèyàn balẹ̀ Ọlọ́run jẹ́ ó fẹ́ ká dákẹ́ ni ó fẹ́ ká dákẹ́ ẹ nítumọ̀ ẹjọ́ mọ sọ̀rọ̀ mímọ̀ tẹ́nìkan kó bá rí tiẹ̀ rò ẹjọ́ sọ̀rọ̀ fámìlì wọn tẹ́nìkan kó bá rí tiẹ̀ rò ẹjọ́ mọ sọ̀rọ̀ ní ọgbà tẹ́nìkan kó bá rí tiẹ̀ rò àwọn torí ọ̀rọ̀ ẹ̀sìn tó ń sọ tí ń bàjẹ́ kí lè tẹ̀ mọ́ ronú náà mọ́nà kún kayfa tahkumun because I don't just know ẹjọ́ kì í ṣe ọ̀rọ̀ fámìlì àwòsí ẹ̀ là ń bàjá lé lórí yìí ẹ̀kan yálà bùsí ni náà ọ̀rọ̀ ẹ̀sìn tó jọ kèmí àti ẹ tọ́rọ̀ wọn bá àlékẹ́ lọ́jọ́ bí èmi àti ẹ tó wá dákẹ́ lórí ẹ̀ abba la hawla wala quwwata illa billah wa in alqaka fahmuka fi mahawin gbogbo èyí tẹ́sẹ̀ dídẹ̀ gbogbo tẹ́sẹ̀ Allah akbar lórí àbúrú tó sọ yìí falaytaka thumma laytaka ma fahimta ẹ̀rù bóyá ṣé rí ọ̀rọ̀ yóò sì pamọ́ fáwọn èèyàn tó báyà ti fẹ́ o fẹ́ gbọ́ ìtàn tí ì ṣe tiẹ̀ o fẹ́ kán parọ́ mẹ́ o fẹ́ kán bẹ̀rẹ̀ lórúkọ jẹ́ ìwọ ṣáà ti expose àyìmọ̀kan ọkùnrin wà gbọ́dọ̀ tó gbọ́dí mọ́ wàá jẹ́ kí yẹn dùn ẹ̀ wallahi làásìn kò sọ̀rọ̀ mẹ́ ẹ̀rí pé èyí tó parọ́ àní ó jáde mo pè lórí program jọ yẹn pé jáde fún bàhálà olóhùn jáde ọmọ kan náà tó náà ń parọ́ kiri ń sìn olóhùn ní jáde fún bàhálà ẹ fẹ́ jìyà tọ̀run àbí wallahi yàtà yìí ti rẹ́dìlẹ̀ fún yín gbogbo fún àwọn kẹ sálọ wallahi wọ́n mú yín jáde ẹ sáfù judgment yẹn sẹ́ so bó ṣe rí nìyẹn mo kàn flash yín ni we are coming to that so bó ṣe jẹ́ nìyí ó ní pé ọkùnrin yìí ẹ̀ ń ṣe Allah akbar ẹ̀rí wo ló gbára lé kò sí kí àti ẹ̀wọ́ pé ok ẹ̀rí tẹ́ni gbára lé rè àwọn ìgbìnì kan kò sẹ́ni kankan tó lọ 100 years ṣé wọ́n ló wá ní làákàyè tó bẹ́ẹ̀ ni ṣé wọ́n ní ìwọ náà ní mọ́ ẹ wá tó bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ó ti gbọ́n gbogbo wọn lé ilẹ̀ mú kó kò sí nǹkan kan bẹ́ẹ̀ a sì ní gbà wọlé wàá mú ẹ̀rí wá fún wa tó a jẹ́ pọ́lú ẹ̀sìn ló fẹ́ sọ a mọ́ sọ pé in kunta mudda'iyan fad-dalilu tó o bá jẹ́ pé o fẹ́ sọ pé kìíní yìí rí bẹ́ẹ̀ ni wàá mẹ́rin wá nínú wa in kunta naqilan fasiha ẹ̀rí tó o bá tún fẹ́ mú wá yẹn sẹ́ àtúngba ẹ̀rí dẹ̀dẹ̀wù rẹ̀ ẹ̀rí yẹn gbọ́dọ̀ dúró kókó rẹ́sẹ̀ wálẹ̀ ọ̀rọ̀ mọ nìyẹn onímọ̀jẹ̀sìn wọn kó o bá wọn náà mú sí ìjọ àbí wá bá wọn nú eléyìí náà èyàn alábùsí gbogbo yìí ẹ̀dẹ̀rù bẹ́ẹ̀ lè máa ṣe lọ bẹ́ẹ̀ kẹ́ ẹ máa fi ẹ̀sìn Ọlọ́run ta káìtì ẹ̀rù bẹ́ẹ̀ lè máa ṣe lọ bẹ́ẹ̀ kẹ́ ẹ máa fa yín wájú pọ̀ mọ́ ti pàkọ́ ẹ̀yin náà máa ná àwọn èèyàn yín náà tún mọ́ ké ẹ̀ ń ba ẹ̀sìn jẹ́ ṣé ká dákẹ́ ni no I don't know ṣé ẹ fẹ́ káwọn èèyàn dákẹ́ fún yín akálàjẹ́ ó má jẹ́ èso wa in udtum udna enough is enough kálukú bá wa báyìí nílẹ̀ Yorùbá kí ni gẹ́gẹ́ ni láríjà ẹ̀yìn rabitatul a'immati wal ulama ẹsì wà ń gbòòrò ẹsì wà ń lù nǹkan sì ń bàjẹ́ sáàmù náà tẹ gbà pẹ̀lú mọ̀nyẹ́rẹ́ la ilaha illallah la ilaha illallah limithli hadha yadhubu alqalbu min kamadin in kana fi alqalbi islamun wa imanun àwọn ọ̀rọ̀ bú àwọn ọ̀rọ̀ àdánwò àwọn ọ̀rọ̀ bínú Ọlọ́run tọ́gà yín fi ń ṣeré yìí ó jẹ́ kọ́kùn wọn yọ gẹ́rẹ́gẹ́ ni gbogbo ẹ̀yin professors ẹ̀yin náà ẹ̀kọ́ pépà ìsọ̀mìtì sàgbáyé ṣe bẹ́ẹ̀ nǹkan ọmọ ní Islamic studies ṣe ń tẹ́ nǹkan wọn rèé ẹ wá ń fi àwọn èèyàn ẹ fọpọlọ àwọn èèyàn ṣeré èèyàn sọ̀rọ̀ tó lè mú kí sánmọ̀ ya lulẹ̀ ó pe Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó pè ló nírọ́ ẹ̀yin kálẹ̀ tún wọ́n lè I don't know Ọlọ́run ọba àlekí ọlá ń sọ fún wa inú
inú suratul Ankabut Quran 29 verse 14 Ọlọ́run ní wala qad arsalna Nuhan ila qawmihi, ọba tó lọ́rọ̀, ọba tó lòjíṣẹ́, ọba tó lọ́jọ́ ayé, ó tún wá narrate story fún wa. Ọlọ́run ní pàápàá o àti rán Nuh sáwọn ìjọ rẹ̀, ẹ máa gbọ́ o, falabitha fihim alfa sanatin illa 50 ama. Ẹjọ́ ṣé I don't know, lágbàwá ló dàrú mọ́ yín lọ́wọ́ ni abẹ́ ẹ̀kan mọ́ fẹ́ sọ àwọn èèyàn lórí burúkú pẹ̀lú òdòdó yín. We are fully ready for you, gbogbo àṣírí tó bá àwọn yẹn gbé jáde. Àmọ́ sọ orí ẹ̀yin kan wà wallahi thumma billah tẹ́ ẹ̀ bá jí àtàyé ń bì orí yín ò ní pé Ọlọ́run a máa fi ìjọba, a máa fi research brain tí bọ́ àṣí òràn ẹ̀ ń parọ́ máa wọ̀nyàn ẹ̀ lè jáde láti sọ pé kíbi Ọlọ́run bá yín kágbọ́dọ̀ lè bá pa ẹ̀ jáde fún yẹn ẹ̀ tún continue ẹ̀ má wọ̀rí. So Ọlọ́run ní falabitha fihim, ó lò ní àárín àwọn èèyàn rẹ̀ alifa sanatin illa 50 ama, yọ 50 kúrò ní 1000 náà, kí ló ṣe yín? Ọkùnrin aládánwò yìí kó ṣàfẹ́ sọ̀rọ̀ kan tí ò nítumọ̀ ọ̀rọ̀ dọ̀tí gẹ́nìkẹ́ ó ní bá ṣe ń kà báwo náà ṣe ń kà sórí ìmọ̀ tó rò bí mọ̀ nìyẹn, odó lélẹ̀ yìí, odó àánú asán ìbínú ọba dẹ́dà. Wọ́n ni wàá sọ bá ṣe ń kà al-bayyinatu ala al-mudda'i, ìwọ́n ló sọ pé kí níyàn ò rí bẹ́ẹ̀ ṣóyé, so ó ti ní ò rí bẹ́ẹ̀, let's call in for what? tí wọ́n fẹ́ defend Mudir máa bọ̀ lókè ní ìgbà kọ́ wọlé, àmọ́ tó wáyé pé Mudir ló fẹ́ defend wàá kọ́ síbẹ̀ wàá máa bọ̀ lókè. Let's call in, tápẹ́ Mudir ló fẹ́, I won't pick anybody up until you declare your mission. tó bá ti declare mission ẹ kápẹ́ dẹ̀dẹ̀ wù rẹ̀ ló fẹ́ wá defend wàá ló ṣe bẹ́ẹ̀ mọ́ máa bọ̀ lókè. ẹ̀yin lẹ́yìn ò tó bẹ́ẹ̀, ẹ̀yin lẹ́mọ̀ sáàkì lẹ́mọ̀ àwọn èèyàn lórúkọ jẹ́ kiri sẹ́rí odó tí yẹn lámọ̀ tó jáde ní tó ń dùn yín nìyẹn, I won't stop. ṣóyé Ọlọ́run bá àlékè ọlá ní àwa lana nú à ń ṣẹ́, ó sì lo kíni o, ó lo ẹgbẹ̀rún ọdún. ẹwọ eléyìí táwọn pípù ẹwọ fọ́tò kejì nínú àtàṣe yẹn tó wà lókè, ó ní wallahi, ó tún pe wallahi lẹ́nu ẹ̀. Nàbí inú don't spend 950 on earth. Ó sì tún pe wallahi tó dìbò fẹ́ defend ẹ̀. Ẹ máa wá wo òyìnbó bẹ́ẹ̀ àwọn pípù yìí bóyá ẹsẹ̀ àbí fúlọ̀ náà fi máa type tó bá ń type, ẹ wá wọn tó kọ síbẹ̀. The 950 means the period of his message. Can you imagine? How does this, how are they reasoning? How did they believe in all these shenanigans? How do you think they can be convinced? Subhanallah al-azim. Ẹtù wẹlé ó kọ́kọ́ pé wallahi síwájú pé kò lo 950, ó wá ní 950 tó tún wá lò yẹn lápẹjù òkè sọ pé bàbá alágbájá kò lo 80 years láyé, 80 years tó lò yẹn náà ṣe bí Nàìjíríà ló ti lò àbà. Èwo ni ká múná sórí tó bá fẹ́ kọ́pọ̀ lo ẹkú kó jọba wallahi lọ join school of thought dẹ̀dẹ̀ wẹ̀. Subhanallah al-azim. Báwo náà ṣe ká ẹja nìṣọ́ ńlẹ̀ àwọn àfà wọ́n jẹ́ òye wa àwọn kíní yóò dàrú rárá. Ọlọ́run ṣe istithna wal istithna ikhraju ma ba'da illa min hukmi ma qablaha. Ọlọ́run yọ èyí tí ó wà lẹ́yìn illa 50 àmọ́ yẹn ó yọ kó ònú ètò wà wájú, ó yọ 50 kó ònú 1000 kí ló kù ìwọ 195 nẹ́jọ kí lẹ fi gé mathematician gbogbo nǹkan ní òye náwù odò àdìsí odò tẹ̀fsìrì odò sírọ̀ àdánwò kí ló fẹ́ fàyè ẹ̀ ṣe. ẹ̀yin kan náà dẹ̀ kéwú ẹ̀dẹ̀ gbà pé àmọ́ náà ní kéwú tẹ̀ké. Mo tún wá challenge yín báyìí ìwọ tó bá mọ̀ pé ní tí dẹ̀dẹ̀ wùrẹ̀ yìí tútù yìí pé 95 years ní kí ni o bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ wùrẹ̀ ní bá yálà yà yín náà ṣáà ìmọ̀tẹ́lẹ̀ ni eléyìí tún béèrè oníṣẹ́ lè pe bàbá òun dẹ̀dẹ̀ wùrẹ̀ ẹ̀hẹ́n tó pe sàbí ànábì dẹ̀dẹ̀ wùrẹ̀ àṣemọ́ ká yín lára. You have said it, dẹ̀dẹ̀ wùrẹ̀ kì í ṣe ebú and let him be managing that. Ẹ gbádùn ìwọ tó bá tó bẹ́ẹ̀ tó bá jọmọ dẹ̀dẹ̀ wùrẹ̀ tẹ́mi ẹ gbé join mi fídíò báyìí. Àwa kì í rant and they never stoop so láti defame anybody. Defamers wallahi wá fílẹ̀ gbogbo ẹ̀yin defamers yẹn ẹ má worry ẹ̀ ní jẹ́ kẹ́ distract wa sẹ́yìn nígbà tí méjì àbí mẹ́ta nu yóò bá lọ fi gba 2% bí tó jẹ́ kó ti lọ gbà ẹ mọ̀ pa àwàdà kọ́ ó sì ń bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ kàbà ẹ̀sìn Ọlọ́run kì í ṣàwàdà ẹ fẹ́ gbé wa kúrò ní track nìyẹn kẹ́ máa ṣàlàjà lẹ́yìn wa ká náà máa lọ wádìí àwọn bàbá yín ká máa bá àwọn bàbá yín lórúkọ jẹ́ ká máa parọ́ bẹ́ẹ̀ ṣe lẹ́wọ̀n ẹ̀wọ̀n tẹ́ ẹ lọ ní ṣe bẹ́ẹ̀ tó lórí burúkú ní ìbínú ọba dẹ́dà ló wà mẹ́ so we won't go there. Èyí tá à ń ṣe yìí ìyẹn ló ń dùn yín jù ṣé ẹ̀dẹ̀ rí pé bóyá tí pé ẹ fẹ́ fojú sáwà kan lára ẹ lè dá wa lákẹ́ àwọn èèyàn pọ̀ bíbà ẹ lọ wo fídíò yẹn wo báwọn yẹn ṣe ẹni àbùkù ẹni ẹ̀tẹ́ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí eléyìí ò gbádùn rárá ni àṣọ́pọ̀ lu eléyìí kú ni àyà yìí clear náà ọ̀gbọ́ so kátólọ́ bù mí àwọn àfáà wa Ibn Kathir wọ́n ní kíni o wọ́n ní ìjìmáàrù àwọn àfáà wà lórí kíní ẹnu àwọn àfáà kò tán yányán ẹnìkan kan ò takò àfẹni àdánwò àfẹni àánú ní sọ pé ẹ kò rí bẹ́ẹ̀ ó takò àyà Qur'an nasu Qur'an àwọn orin bẹ́ẹ̀ kúfúrú nìyẹn náà kó bẹ́ẹ̀ شيء عفوا وهذا نص صريح في أنه مكث فيهم 950 سنة يدعوهم إلى الله لا إله إلا الله محمد رسول الله. أوكي بابا في شيء 10% ni ó dà kí bàbá ta lè rí
ó yẹ tó sì yẹ kó lọ mọ gba 10% bí agent ilẹ̀ olódi mufasiru ọ̀sán gan yìí aládàáwò antakallama fi ghayri fannihi ẹni ó bá lọ gbẹnu òṣì síbi tí ó mọ̀ òṣì tí ó mọ̀ tún kiri nìyẹn we are fully ready for you bàbá ẹnìkan tóbi jẹsẹ̀ ọlọ́run lẹ́yìn aláburú gbogbo yìí so bàbá ẹnìkan láyà láti mọ ba ìsìn jẹ́ bàbá ẹnìkan láyà láti pe Allah subhanahu wa ta'ala lónírọ́ abó mọ implication kìíní ẹni tó bá mọ̀ pé kí n tó kéèyàn yí ẹgòkè wá bá mi bì jáde ṣe mọ̀ bá hàlà pé n tó sọ yẹn rí bẹ́ẹ̀ keypad warriors lẹ́yìn kẹ́kàn ṣe pé kẹ́ bàyàn lórúkọ jẹ́ ṣé n tẹ́ fẹ́ fà yé yín ṣe rí ní òṣèlú ẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀ lu ayé yín rè mo challenge gbogbo ẹ̀yin tẹ́ mọ́ bẹ́ jáde yẹn onímàjẹ̀sí báwa tú àyà yẹn ilá hàn sí náà àmọ́ ṣe bí náà wù yí ẹ bọ́sìtà àmọ́ tu tọ́lọ́wọ́n bá ní bí gbogbo yín léèrè lẹ́yìn aláburú gbogbo yìí bọ́sìtà kó tu àtẹ̀yìn yòókù kéékèèké yẹn náà ẹ bọ́ta ẹ tún pàṣẹ eléyìí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin wẹ́dà ẹ bá wa jó mọ́ra wọn kó do dídì ẹ gbàgbé ọba dẹ́dà tahsabunahu hayyinan wa huwa 'inda Allahi 'azim ní tẹ́ ẹ ṣe rò bíyà ẹ kàn bíyà kékeré ni ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́ afọwọ́ Ibn Kathir àfọ olókè mímọ́ tí ìṣòro wórówóró ọgbọ́ ó ní àyà yìí ó wá direct ìgbà náà bí inú wa ó lò 950 years ẹ wá jáwó ṣé dẹ́dẹ̀ wùdí ó tún lọ bá wa fi 10 gé 309 táwọn sáàbù káfí náà lò ọlọ́run máa tóbi o ọlọ́run máa tóbi o dẹ́dẹ̀ wùdí iṣẹ́ kó tún lọ bá wa gé torí pé jerry you go explain tire ibi tẹ́ fẹ́ torí bọ̀ yẹn ẹ kàn mọ́ kó onú Islam kórópó ni lẹ́yìn aládẹ́wò gbogbo yìí tẹ́ bá ti fẹ́ defend irọ́ kan ẹ ní ìdí irọ́ 1 million láti fi kọ́fà ó yẹ já lọ Suratul Kahf ọlọ́ni falabitha fi ọlọ́ni níbi àwọn àsáwọn ẹ̀hẹ́ falabithu fi kahfihim thalathamiatin sinina wazdadu tis'a falabithu fi kahfihim ọlọ́ni àwọn ashabul kahfi wọ́n lò nínú kòtò yẹn 300 years dẹ́dẹ́wúrẹ́ tútù yẹn náà ibi tó jùlọ àdé yìí ó ní tọ́lọ́run fi bá wa preserve Islam torí burúkú àti rádaràdà òfin wọ́bẹ̀ wallahi alazim òun ni wípé àwọn àfẹ́ẹ̀sìn ṣiṣẹ́ kalẹ̀ gbogbo tó bá fẹ́ sọ ní Islam wa mẹ́rin wa kì í ṣe ẹ̀sìn àwọn ará Pọ́ọ̀lù kì í ṣe ẹ̀sìn àwọn aláṣiṣe táwọn kan dédé jókòó ẹgbà tó ń mi là ń bọ̀ mú kìíní kan bọ̀ àwọn olúmọ̀lẹ̀ kan sọ̀kalẹ̀ látọ̀run bàbá kan fi ṣéènì ó wá ń rọ̀bọ̀ ó wá mú ẹ̀dìyẹ dání ẹ̀dìyẹ ló wá fi yẹ̀pẹ̀ tọ́lẹ̀ ó wá dilé Ifẹ̀ you must be joking ìtẹ́fẹ́ sọ Islam dàfáwà náà nìyẹn laysa likulli man habba wa dabba ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe tajá tẹran ẹni tí ò bá gbádùn ẹ fún lágbóhun náà ẹni tásà sí bá ń wọ́rì ìkànnà ọmọ ìyá tó jóní súnà wọn lè ṣe dúkìá ìyẹn ṣe wá lé lẹ́yìn aládàáwò gbogbo yìí ẹ ṣàfẹ́ ta ọjà tó ti expire ọjà àbàṣá oúnjẹ tó ti ń tàdí ẹ fẹ́ mọ ọdún máwọn èèyàn lẹ́nu àwọn èèyàn wá láwọn ò jẹ́ wá bẹ̀ sí gbà wọn lórúkọ jẹ́ 300 years ẹ kó tún bá gé yẹn náà kó di 30 years kó sì lọ bá gé èjì ànábì Ìsá náà nígbà tó ti gbé pé ọdún mẹ́wàá ló fi ń gé dànù bẹ́ẹ̀ tún ni látẹ́kọ̀ọ́ bá à ń bọ̀ ọdún mẹ́wàá àtẹ́yẹ́ pé ànábì Ìsá ń sìn 33 years tọ́lọ́run ló lò ajẹ́ pé rọ́ ni in tó lò ní 3 years 3 months àwọn àṣàrùká wọ́n lò 30 years 9 months àyà tó wà wádẹ̀ nọ́ọ̀sì tó wà sọ̀rí eléyìí ò ní ìdíkìní la ilaha illallah muhammadu rasulullah gbogbo yín dákẹ́ o àbí ẹ dákẹ́ níjọ́ tọ́lọ́ ń bá dé ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́láyé yín àwọn wa níjà pẹ̀lú yín ó làwọn sọ́ńtà gbangba yìí so a ní láti mọ wádìí anybody kiri sẹ́ẹ̀ a dẹ̀ ní láti gba anybody lójú jẹ́ gbogbo ẹ̀yin àfáànlẹ̀ Yorùbá tẹ dákẹ́ Ọlọ́run bí ilé rẹ̀ bí ìvìnlá torí ẹ̀yin lè jẹ́ kí wọ́n yìí ẹni ìdọ̀tí ẹni àbùkù yìí ẹ jẹ́ kó máa rí rẹ̀ bí ipò òun ṣe nǹkan gidi kéèyàn lanu gbàgbà kó pe ìmáàmù dídì ìlú àwọn gbọ́mọ àpapọ̀ sábẹ́ who the hell are you must everyone bow for you upon your ignorance shenanigans complex and compound arrogance you are nothing honestly because àwọn kìnìyàn yóò kàn wo ni pé ìwọ sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ́mọ̀ sílẹ̀ ni àfa àwọn àfa gbogbo gbọ́nà wọn àfa bàbá ẹ̀ kọ́ àwọn èèyàn ń kéwù àwọn kan náà kọ́ wọn kéwù kojú ọjọ́ kọ́ ara ẹ̀ síbẹ̀ àbẹ́ ìyá ìmọ̀ tẹ̀ ń ṣe ni ìgbà ọlá súpù solo báyìí ìwúrẹ̀ ilé àfẹ́ ẹni ni àgọ́ nìyẹn sọ̀rọ̀ mẹ́ so gbogbo èèyàn ló yà láṣọ ṣèbíjọ́ tó ṣe lágbáwá sọ́ọ́ bẹ̀yẹn náà ẹwu àfa ńlá ẹwu ìjẹ́wìlá ìjẹ́ni Ọlọ́run yẹn òun ló pa Professor Khidiru lẹ́kùn tẹ́yìn sọ bàbá yín dẹ́lẹ́kùn egbèrè lẹ́nì èèyàn ṣe ní ara gba ìwọ̀sí tó báyìí bàbá yẹn wá ń sọ̀rọ̀ omi wá dábọ́ lójú wọn tó tí bàbá yẹn ṣe ní ẹ̀ṣá mọ́ sọ̀rọ̀ ó tún fẹ́ fèsì fún bàbá yẹn àmọ́ inna Allaha yudafi'u 'anil ladhina amanu òun ló fẹ́ yẹ̀yẹ́ bàbá yẹn Ọlọ́run bá yẹ̀yẹ́ tẹ̀ náà wa man yuhinillahu fama lahu min mukrimin bọ́rọ̀ tí ẹ ṣe rí nìyẹn ṣé gbogbo ètò ẹ̀rọ àbọ̀ lọ́rùn yẹn wallahi àṣedànù ni ó dìgbà tó bá tó dákẹ́sẹ́ ṣe tẹ́ bá rò bẹ́ẹ̀ lè parọ́ máa wà irọ́ ni o àṣedànù ni fún yín ẹgbẹ́rọ̀ ẹ̀ jáde ẹgbẹ́ defamation ẹ̀ jáde èyí tó bá wà nítòsí ọwọ́ wọn gbé ṣe so tẹ́ bá ṣe tẹ́ ṣe gbẹ tẹ́ mú rí bọ́nà ṣẹ́ tẹ́ ń sákiri
àwọn ò ní dákẹ́ kò dódòdó lákẹ́ àwọn èèyàn pọ̀ tọ́jú ti la mo rí kọ́mẹ́ntì ẹnìkan òun èlé sọ̀rọ̀ ní o ibi táwọn ọmọ tẹ̀tẹ̀ òde bá wà ìsinmi wọn bẹ̀rẹ̀ sí máa ṣépè fún òun yìí mo ní wò tí rẹ́dì fún dáwà o fẹ́ sòdodo wọn ní ṣépè fún ẹ sọ́ńtà náà bí ṣe fáwọn kèfèrí náà àwọn afáwọn ní sifatani mutanaqidotani ládàl kufar àwọn àràwọ̀ méjì àwọn ìròyìn méjì tó takora wọn lọ́dọ̀ àwọn kèfèrí àwọn náà pé ànábì ní al-amin ẹni ìfọkàntán ni akínníkan èèyàn gidi ni àmọ́ kí ló fi ṣẹ̀ wọ́n ní gbégbà tó pè wọ́n sí tawhid ó di majnun ó di kìnníkan àwọn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ tí ń ṣépè ń bẹ̀ mọ́ bọ̀ lókè ní tó bá tọkùnrin àráyè tí ọkùnrin ní ẹ wà bá mi lókè bàbá wàhálà bó ṣe rí nìyẹn làkọ̀dà símátà láwọn ẹ̀dá hayya làkọ̀dà símátà láwọn hayya tunadi ẹṣin wàlákìlá hayata liman tunadi wàlákìlá hayata liman tunadi ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ ni wa minal baliyati azilu man la yarawi an ghayrihi wa khitabu man la yafhamu lahu haqqun wa laysa alayhi haqqun ìtọ́kùnrin ibẹ̀ sọ́lẹ̀ ìdániyẹ lahu haqqun òun bèèrè ẹ̀tọ́ lọ́wọ́ àwọn èèyàn ìmáàmù ògùn ọ̀ṣọ́ kó tẹ̀ fún ìmáàmù kìnnìkan kó tẹ̀ fún ǹjẹ́ ẹ ti gbọ́ official statement látọ̀dọ̀ àwọn rọ́bítọ̀ dìse bóyá mi tí ì rí ẹjọ́ tó yọ lọ́hùn ṣé ẹ ti rí official congratulation felicitation látọ̀dọ̀ àwọn rábítà sí ìmáàmù Ọ̀yọ́ ẹ̀jẹ̀ fẹ́ máa play game fáwọn èèyàn ti gbọ́n náà ilẹ̀ ti mọ̀ ó lè kọ́ àwọn èèyàn sábẹ́ òtó bẹ́ẹ̀ ìwà rí ò gbé ìmọ̀ rí ò gbé kárísímà rí ò gbé aládàáwò ni ẹ afáàní lahu haqqun wa laysa alayhi haqqun òun lẹ́tọ̀ọ́ tí ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ń béèrè lọ́wọ́ àwọn ọmọ kí o bà bẹ́ẹ̀ kódà iṣẹ́ tí ò ṣe ó fẹ́ jẹ́ wa mahama qala falihasanu lijamilu wa mahama qala falihasanu lijamilu gbogbo tó bá ti wí náà ló dá ẹ̀ lọ́ni wà látẹ́kẹ̀rẹ̀ bá ti jájá ànábì òṣèṣẹ́ ara mìíràn ó sì lọ lára yín bẹ́ẹ̀ fẹ̀rẹ̀sìrà ló wà bẹ́ẹ̀ ó sì lọ lára yín bẹ́ẹ̀ ànábì Nuha kò ló ju 95 years lọ ṣóun ló ráìtì ní àbá Allah subhanahu wa ta'ala mahama qala falihasanu lijamil gbogbo tó bá ti wí ló dá lọ́dọ̀ yín ó ń bọ̀ wá sọ pé Kùránì gẹ́gẹ́ ẹ̀ sísì máa ṣèbó ń jẹ́lẹ̀gbẹ́ ni ẹ̀jẹ̀ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ìnù láti ṣe tí ìnù tẹ́mi àṣe sánmọ̀ sílẹ̀ láàrin wọn àti bàbá ẹ̀gàn pàápàá wallahi sánmọ̀ sí ṣẹ́rí àwọn pọ́njẹ̀bẹ̀ lákìsà ni àwárin ojú ọ̀nà mímọ̀ akọtísìsà kọ project àdàmú fún olójàmọ̀ sọ́tà sọ yìí ṣé bàbá oníbàbá yẹn ni àpẹẹrẹ ni wọ́n ṣiṣẹ́ kò sẹ́jọ́ ni wọ́n ṣiṣẹ́ àmọ́ kẹ́ wá fẹ́ mọ̀ báwọn mi ò ṣiṣẹ́ lẹ́yìn bàbá yín ẹ gbádùn ni ìwà àlùwásítì yẹn tó bá ti bí ẹrẹ ṣe ń fídíò kó dárúkọ mi síbẹ̀ tàbí tí bàbá ẹ bá ṣe kí bínú ọlọ́gbó gbókù rọ ọkàn yóò ní balẹ̀ gbogbo ìtẹ́ ìṣe yẹn àwọn distraction kìíní ni kò jẹ́ wá rárá wọ́n tó bá mọ̀ kó dá ẹ lójú wá sọ bí tó ń gbé ń bẹ tó bá sún ní ẹ̀ lálẹ́ ẹjọ́ yẹn pè mí lọ́mọ àlè we are fully ready for you ẹ mọ̀ ṣí ẹ̀sìn ọkọ̀ òrùkọ̀ báyìí níṣẹ́ ẹ fẹ́ defend tọ́lọ̀ ọba àlekẹ́ ọlábínú sí ẹ mọ̀ ṣí ẹ̀sìn yẹn èyí tó bá tó bẹ̀ ní kó mọ̀ jáde ànábì kìíní kò lo wá sọ kí làtẹ̀ ti kà wà má mà qala fal hasanul jamil àṣùbà yín di mẹ́rin o kìíní ìtazàrà jàmọ́dà ní jẹ́bẹ̀ kìíní àwọn ọ̀rọ̀ àwọn òpònú gan káfíṣọpọ̀ òpònú àtúnṣàbòsí fòpònú ni àtúnrọ́bìṣì òpònú tún ni abba mẹ́mọ̀ qala fal hasanul jamil laqad kana ar-rasulu yara huquqan alayhi li ghayrihi wa huwa ar-rasulu alayhi li ghayrihi wa huwa ar-rasulu ó ní laqad kana ar-rasulu yara huquqan ó lẹ́nu pọ̀ let's wait and see wallahi yẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́sẹ̀ àwọn oníbà yín rant you are nothing everybody knows you that's your way láti lè dáhùn yàlákẹ́ àṣetìlẹ́ṣe dead on arrival so nígbà tí wọ́n bá fi ẹyọ kan méjì inú yín jófin sẹ́ẹ̀ ẹ mọ̀ pa àṣàwàdà wallahi sunna anabi ò ṣe gbógun ti sunna anabi kò ṣe bínú sí sunna anabi kò ṣe dìtẹ̀ ẹ̀yin dẹ́dẹ́ wúrẹ́ bàrẹ́ ní bá ń bínú sunna anabi ara yìí ẹ fún wọn lágbo mu gbogbo yẹn wọ́n bá yín bẹ̀bẹ̀ tì ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń jánu kiri ni tó bá ti ṣe kíní kan ẹ̀ ń dúkọ́ tá a sọ ọmọ ẹni nínú ẹni nígbè gbogbo stoop so low ẹlẹ́tẹ̀ ní inú ẹ̀rẹ̀ fọyín ẹlẹ́tì máa já àwọn wa ní bá yín lọ síbẹ̀ tí ọlọ́rọ̀ ẹ̀sìn ló dọkàn wa ẹ̀sìn tó kàn bàbá tó bí ẹ kò sí tó kàn mí ìyá tó bí ẹ kò sí tó kàn òbá ló jábọ́ láti sánmọ̀ òbá àpẹẹrẹ láfa gbogbo ayé àmọ́ mọ́ gbẹnu síbi ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú tó olùgbélé làwọn èèyàn ṣe débẹ̀ yẹn gba fanari ó gba first degree ó gba second degree ó fẹ́ bọ́ sínú doctorate ìwọ kan wá fẹ́ sọ̀rọ̀ ọmọ secondary school tí secondary school yẹn gan tí tó yẹ ká doubt ẹ̀ a wá sọ̀rọ̀ kò mẹ́rin wá ẹ wá fẹ́ ká gbà you must be joking anabi gan fún rẹ̀ yàrá òkú kọ́nà àléhì gẹ́gìrì ẹ̀tọ́ àwọn èèyàn anabi máa fún wọn wọ́n wọ rasul òjíṣẹ́ lànàbì náà òjíṣẹ́ lànàbì
àbà àìdárúkọ Mudir yẹn ní dùn yìí ó dẹ̀ ń dùn yìí ju ká dárúkọ ẹ̀ lọ torí ká bá dárúkọ yẹn à ń fún ní àwọn popularity kan wà tí àwọn kan wà táwọn ní ìtumọ̀ nínú ayé mímọ dárúkọ wọn yẹn ó tún fún wọn láàyè ni àbà ìwọ tó bá mọ̀ pé ní tí bàbá ń sọ mọ́ gbọ̀ wá sọ ìwọ kan kọ́mẹ̀ntì ń bẹ̀ yẹn kí ló wí ná ó ní if you are the one at 950 years will you be able to talk well, can you imagine do God missions ó ní mímọ̀ ní babalágége mọ̀ bọ̀ lókè Al-Khalifa mo ti èmi mo fẹ́ invite ẹ fúnra mi báyìí ó ti hard lọ́wọ́ ẹ mọ̀ ò bọ̀ ajá mọ ẹ máa jáde wá káwọn èèyàn máa rí ojú àṣebí ó yá mo hard ẹ o can you imagine ẹ wò lórí burúkú if you are 950 years ẹ kàn máa sọ̀rọ̀ ẹ bí wà tó pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ilẹ̀ lánàá nígbà tó lọ́wọ́ bá àlejò ọlá ń sọ àwọn kan rọmọ zàtì lè imad allati khulaqa mithluha fil bilad wa thamuda najabu sokhra bil wadi wa fir'auna autad alladhina taghaw fil bilad wa thamuda alladhina jabu sokhra bil wadi. sórí Kùránì náà ni wọ́n tú rẹ̀ tó ń dàrú mọ́ ọ lọ́wọ́ ọlọ́run náà kan bẹ òmìnira ni wọ́n ti ga wọn báyìí ó mọ̀ gbó báyìí kékeré. Can you imagine kí ló dàrú mọ́ ẹ lọ́wọ́ Kùránì rẹ̀ tafsirul Qur'ani bil Qur'an àwọn akpèyàn lọ onísúnà bóyá onísúnà tí wọn ò lọ lè kí ó ṣá o àmọ́ ṣe é ráwọ̀ yìí nítorí wallahi the only weapon táwọn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ ní dìdì tí mo fẹ́ gbé sókè yìí ó ti jẹ́ kí fọ́tò bàbá wọn sá lọ ó ti jẹ́ kó sá lọ máa gbé ibẹ̀ padà mò ń bọ̀ àmì lè háàdì mọ́ ó jẹ́ kí fọ́tò bàbá wọn sá lọ ọlọ́run ní wọ́n fi outad so ọlọ́run ní àwọn náà yẹn ń gbọ́n fi ó ní kìnnìkan tí mo fẹ́ gbé wá mò ń bọ̀ ok màá rí ṣáàwọ̀ ok ẹ jẹ́ ń gbé wá báyìí ṣé ibi tí Mudir ti lọ mú àwọn jákujáku yẹn wọ́n pọ̀ kan ní Muhammad Shahrur òun rè orientalist ni sórí gbogbo àwọn kẹtẹ́ yìí máa ń pè nímọ̀ yẹn ìdọ̀tí ni sókè ó kọ̀ rò pé èèyàn kan gba PhD akọ̀dédé lọ wájú supervisor nígbà tí mo kàn wá rí ẹyẹ kan tó wá ní orí mẹ́rin ẹsẹ̀ méjì kákan gbé fún pé wow wọ́n lè rí research ìwúlẹ̀ ń bá kiri ká ní dẹ́dẹ́ òun rè ẹnu àwọn ọlọ́run bá àlékè ọlá gan tí wàá sọ fún wa kí n tó play kìíní yọ Mudir igo ẹsẹ̀. الأطروحة التي أن الإنسان كان يعيش كثيرا آلاف السنوات غير صحيحة. غير صحيحة تقول أن الإنسان كان طوله 60 ذراعا لأنه كلمة نوع منها أيضا كمان غير صحيحة. شاري أسلوب àwọn akúrí أسلوب àwọn ọ̀tá ẹ̀sìn oníkà àwọn olúwẹ̀ẹ́ ní mẹ́rin wá wọ́n kàn lánàá òfò yẹn náà ni kíní kan kọ̀rẹ́ sẹ́lẹ̀ ẹ̀yìn kíní kan kò rí bẹ́ẹ̀ wá púrúfù tí òfin rí bẹ́ẹ̀ ni náà a ti rí nǹkan kan tó lórí bẹ́ẹ̀ ṣó tó bá ń kọ́ research gbogbo oní research láyé wọ́n á ti fààyè lẹ̀ fẹ́ lóun tó ń bọ̀ limitation máa wà nígbà tá a wá ṣe kíní ìwádìí pé mẹ́rin ni o ẹlòmíì wá dé o ní pé mẹ́rin kọ́ mẹ́fà ni ẹlòmíì lè dé nínú èyí tẹ hypothesis tẹ ṣe kíní yẹn kò lọ ó rọǹkì báyìí kí ló ń ṣe yín náà ní 2026 ẹ̀dẹ̀ fẹ́ máa gbé orí burúkú kiri àwọn mẹ́ntọ̀ yín rèé ẹnu máa ká àmọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ máa lọ ka ọ̀rọ̀ Abbas Accord ẹ̀rọ mi yá lásán ni pé ìyẹn lọ university school no be scam o àwọn dẹ̀dẹ̀ wùlẹ̀ ẹ̀dẹ̀ kan máa gbó èmi làwa fi ń ta wọn láyà kó sẹ́ǹtàn bíire ó wà bẹ́ẹ̀ tó dapò báyìí just one click away kó wá bá mi lókè ń bí wallahi kò tó bẹ́ẹ̀ kó wá bá mi lókè ntí Mudir sọ yóò rí bẹ́ẹ̀ ẹ̀ ní ìtumọ̀ rárá ni kí ló ń ṣe yín kí lẹ́ ti mọ̀ you can't continue like this everybody knows your tactics and it's high time we started to debunk it come and sit down ìmọ̀ ti kọjá abidjan ògbó wa yẹn fídíò yìí sì yìí fídíò tó ti pẹ́ burúkú ni o ó ti pẹ́ gan. الأطروحة التي أن الإنسان كان يعيش كثيرا آلاف السنوات غير صحيحة. Can you imagine kò káyà Quranic kò kà kankan àwọn mẹ́ntọ̀ gan yín rè ẹnu bá wà dàrá ń ṣe àwọn mẹ́ntọ̀ èrè orientalist lárúbáwá mísírọ̀ tí o mọ̀ nǹkan kan pẹ̀ sí ọlọ́run gẹ́rù sọ ìhà just like that wá proof ẹ̀ nítorí fi bá wa preserve Islam nìyẹn you can't just come from nowhere and spill gibberish we won't gonna take that from you give us a proof or you keep quiet. ìyá ìkànnì ọ̀bọ̀ lókè má bínú bí ó ṣe máa rí nìyẹn ó dìgbà bá tó má jẹ́ èso sórí ẹ̀rí yẹn fa iná bí orí àṣà ló lọ́wọ́ sálẹ̀ ó ní fa iná bí wà wálídàtì wà ìrìbí ìrìbí Muhammadin fìdáhùn ìrìbí Muhammadin minni fìdáhùn
mo tún wá yí padà pé fàyínà bí wà wá lè dàtí wà ìrìdí lìhìrìdí sunnati lìhìrìdí sunnati kò lọ mi fẹ́ kí n kì í sáà wà jáde ló bó ṣe lò náà tẹ àṣàdùn náà sábìtì ẹ̀ gan ó kájú ẹ̀ ó ní fàyínà bí sórí bàbá tiwa àwọn onísúnnà wà wá lè dàtí àtàwọn ìyá wa wá ìrìdí personality tiwa a mọ̀ pé n tó ọ̀nà ayọ́ kan tẹ́ ló bẹ́ẹ̀ yẹn lè ìrìdì muhammadin torí pé a fẹ́ dìfẹ́ǹdì ànábì a fẹ́ dìfẹ́ǹdì tá ànábì ṣe ó tó wàhálà fún máa fi dáhùn a ti filẹ̀ fún yín ẹ tó wù yín àmọ́ alábòsí ò ní jèrè wallahi àbí yín ò káwà àjàùtà muhammadan fàájì wà indallahi fi dhaka jazahu àníkéwù yẹn nínú tó dájú ni pé ó dájú pa yányán ẹ lè pè wá lólobò ìyẹn ti sórí yẹn ti kọjá kò sí lánàá tẹ́lẹ̀ o kò dẹ̀ sílẹ̀ ní kò tí ọlọ́run sì ní jẹ́ ó wà lọ́la tó bá dẹ lójú pé n tà ń sọ òrí bẹ́ẹ̀ wà wá sókè wọn kàn mọ bẹ́ẹ̀ mo jáde mo rí ń bẹ̀ yẹn ẹ̀yin dẹ̀dẹ̀ with the school of thought so we will continue to we are fathers ẹ ti rí nǹkan mo di àfáwọn gbára lélẹ̀ ثم حذف الفيديو من اليوتيوب وهذه النسخة مطبوعة بالمدونة تباو نتوكو سيسا فايروس yẹn wọ́n ti wá lọ delete ẹ̀ YouTube àfáà tó wà ní website àwọn ti save ẹ̀ pamọ́ láti gbà yẹn tí gbogbo tẹ́yìn yìí rò bóyá kìíní yẹn báwọn yẹn lè má rí fídíò yìí tó bá sáré lọ wá ń sìn pé ta ló sọ bẹ́ẹ̀ ó súnmọ́ kó mọ́ rí àwọn orientalist náà ní ilẹ̀ ti mọ́ àwọn adalẹ́ pé ìmọ̀ wàyẹ̀ kì í fún má bí i ní kàmí ìgbé tọ́ ha wàyẹ̀ kì í sùn kàlí jamala ìdá àrọ̀ ìta Abul Ishaq al-Andalusi ó ti yanjú gbogbo ẹlẹ́ sórí ìmọ̀ yẹn yàtọ̀ sí fáwọn sẹ́yìn gbé kiri yẹ́jìlú má bí i ní kàmí ìgbé ṣáà òṣì tí dẹ̀dẹ̀ wúrẹ́ fún ìmọ̀ ní ó kádànù wàyẹ̀ kì í sùn kàlí jamala ìdílé ìfi yẹpẹrẹ ni pé kò sí mọ̀ nílẹ̀ wọ́n fẹ́ fi àyèmọ̀ kan gba yìí àmọ́ kò lè rí bẹ́ẹ̀ yẹ sọ́ọ̀l kí ló rò tó wẹ́ pé aláró lọ́tọ̀ aláró lọ́sì pírẹsidẹ́ǹtì ó pè mínísítà ó pè sẹ́nẹ́tì ó pè ní ó pè sáúdí ó tún pè ọmọ rẹ ni wọ́n mọ̀ bọ̀ kí ló ń ṣe yín kí ló ń ṣe yín kí ló ń ṣe yín lásán lẹ rò mí lásán lẹ pé ti kíní ni Dr. Sharaf fún bẹ́yẹn lásán lẹ pé kí ni Mudir yìí fẹ́ fàyè tiẹ̀ ṣe kí ni Mudir yìí fẹ́ fàyè tiẹ̀ ṣe dodo sí lọ àkọlọ yunifásitì àmúlágbọ̀yé ju professor àti lágbọ̀yé òfò tó wà lórí yín àgbọ̀yé orí burúkú yìí ọlọ́mọdé àwọn ọba yín gbọ́rú ẹ̀ yìí onímọ̀ rẹ̀ fàáyì sàlámù adékòkáyà juwọ́ sí mọ̀ pé nǹkan sí ọ̀nà yọ àwọn mẹ́tò ẹ̀rẹ́ Muhammad ṣóyé tó òun nìyẹn ó ní ká sọ pé àwọn èèyàn kan ga ní 60 feet ó ní rọlì Kùránì dẹ́nu sọ̀rọ̀ mission àwọn guys yìí ni pé kèfèrí ni wọ́n wá lọ kéwú wọ́n wá twist ní dọ́bà nínú kéwú yẹn àwọn tí dẹ̀dẹ̀ fẹ́ gbára lérè ò ní kóòtù àfáàrí hátà bàbá àti ẹ̀ gángan sẹ́ fa khayru nnasi man taraka al-jawaba ṣe bínú tí a ṣe kàdámù ló wà al-allama bí máa nà kẹlìmà ṣe kàdámù bàbá rí mọ́kọ́ àfáàní bàbá wa dáadáa inú wa lè mọ́ bí wọ́n pé ó gbà fún bàbá kó gbà jẹ́ pọ́blẹ́mù tiẹ̀ ìwọ ṣe jẹ́ pọ́blẹ́mù ẹ̀ wọ́n ní tàṣálà àǹfà ìlìhì unasun khairun nasi man taraka al-jawaba Allah fa khairun nasi man taraka al-jawaba ẹ jẹ́ n wo fídíò jákmọ́lì ó lẹ́ tó bá lábò bá kiri ní bẹ́ẹ̀nù kòtò pẹ̀lú ànábì olórí ẹni ò pé àwọn èèyàn bá ya gbé fídíò ṣe kàdá mọ̀ wá ṣé rí àwọn èèyàn ti mọ̀ yín this is all you know níbo ni fídíò yẹn wà náà o òbí àwọn kọ́ Markaz ẹ̀ńdọ́ wo ni kẹ́yìn òyìnbó kẹ́ ẹ rẹ́rìn kẹ́ ẹ lè mọ̀ pé ọlọ́run ti àwọn bàbá yẹn ti fèsì kalẹ̀ iṣẹ́ àwọn bàbá àtàná iṣẹ́ àwọn bàbá àtàná náà wo lolóògùn bàbá àtàwọn wo ni fọ́ wọn náà wo ni pọ̀fọ̀ lóde wá sí èèyàn bẹ́ẹ̀ mi ṣe fídíò yẹn nìyẹn ilẹ̀ ti mọ́ mò ń bọ̀ ẹ jẹ́ wọn jáde kí ló ń ṣe yín jákmọ́lì fasọ ṣe fàdà nǹkan ìwò bẹ́ẹ̀ ni bóyá mo lè rí ẹ sáàtì ẹ̀ jáde ayé ti di rọrùn ẹ máa wú àìmọ̀ká fún àyín ẹ̀ jáde ẹrù bẹ́ẹ̀ ń gbé yìí fún mi ẹ̀yìn aládọ́wò játijàti ṣé òun ni iṣẹ́ òun rẹ̀ abiola ìwọlá tó ń ka ìlara ni àwọn bàbá àti wò balẹ̀ jẹ́ àwọn ẹni ànù tẹ gbéṣẹ́ fún tọ́lọ wádìí bàbá wa ó yẹ kí wọ́n sọ tán bá bọ̀ ẹ máa wọ̀rí gbogbo yín lẹ́kẹ̀ẹ́kọ̀ọ́ ẹ̀yin àwọn ọmọ játijàti ẹ lẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ yẹ̀sà ló kà dánwò ó mọ̀
ẹ̀yìn àfa àwọn fẹ́ àwàdà lẹ́ àwọn onímọ̀ bá yín janu gbogbo ayé náà orí nígbà tẹ́sí yẹn tó bá rẹ́dì àfa ẹ̀ gba omi lójú ẹ̀ nírí ṣùgbọ́n we shall see ẹ̀ lè jáde fún mubahala nínú aṣọ kìíní Nuratullah ẹ̀lìsáré sẹ́ndì líǹkì yẹn sí mi àwọn èèyàn ṣe ẹ̀kíní yẹn láìpẹ́ yìí ibi tí Sheikh Adam sọ pé Abubakar ló wà ń bẹ khayru nasi man taraka al-jawaba qad taraka al-allamatu jawaban kafiyan lakum ayyuha ad-dawriyun bàbá oní bàbá wọ́n ti yán kankan àgbọ̀rí pé bàbá yẹn wá ń takò násù tó lẹ́sẹ̀ ńlẹ̀ kò ṣẹlẹ̀ rí àfún olóríire kò ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá so ajẹ́ pé àwọn tí ọkùnrin lọ mú àìdí àwọn orientalist ní tí wọ́n nítumọ̀ rárá táwọn àfáà ti fọ́ lẹ́nu dànù láti ìgbà yẹn náà ni o tipẹ́tipẹ́ ni o so tí kì í ṣe kankan tó nítumọ̀ kan ẹ má dára yín láàmú so eléyìí ó kàn mọ̀ọ́mọ̀ fẹ́ mọ̀ bẹ̀sìn Ọlọ́run jẹ́ ni a wá béèrè pé kí ni Mudiru gbára lé ẹ̀rí òun náà gbára lé ẹ̀já mọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam éèjì tọ́lọ́run gbé dìde yẹn ní 40 sọmọdún mẹ́rin ló wà gbà yẹn bí a máa ṣe ń kà ń gbà náà Mudir you go explain tire o you go explain tire enough is enough ó ti ń sọ fún wa in tó fẹ́ dán òun Ramadan nìyẹn ṣe ọmọ tó dẹ̀ ní ìyàwó ní sùn ni òun náà ò ní fojú kun un wàá mọ̀ pé ẹyin tọ́tọ́ lọ́run ti dá ẹ̀yin pé kẹ́yìn ó máa ba ẹ̀sìn jẹ́ yẹn lọ́lọ́run ti dá wọn kan tí ó máa defend ẹ̀sìn ẹ̀ ẹ fẹ́ ẹ̀kọ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́ láyé yín gbogbo àwọn tọ́lọ́run ti ń sọ̀rọ̀ hayakunla wa kala fún sanwó ìdúni ẹ lè send a messenger arinsin ọ̀rọ̀ àwọn kan ti send ẹ o WhatsApp náà ti wá send ẹ brother wa tó send kìíní ẹ̀ sí mi WhatsApp ẹ jọ̀ọ́ bá mi send a messenger máa rí bí wáyé máa rí bí tó lórí fóònù ní WhatsApp yìí ni mo fi ń ṣe lábẹ́lẹ́ ilé ni ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣé àsìkò gbẹ́rì ẹja jọjọ sí aláhùn ẹja tó wájọ wọ ọlọ́run ọba àlekíọ́lá ọlọ́run ní data shuhuri inda Allahi sírí rọ́ọ̀bù ẹ ó ní bá ṣe ń kà láyé ìgbà yẹn wáyà yìí ọlọ́run ní dájúdájú ká àwọn oṣù lọ́dọ̀ ifna ashara shahara ó ti lánìí o fi kitabillahi nínú tíra òun dẹ̀dẹ̀ wọlé fi tútẹ̀ kò sí yawma khalaqa samawati wal arda láti ìjọ́ tó ti dá sánmà àtìlẹ̀ ibu explain tayà sẹ́ báwo lọ́ ṣe ń kà gbà yẹn wá sọ fún wa bẹ́ẹ̀ ni eléyìí ò ṣe dáadáa o wallahi ẹkùn ti bí ẹ̀fọn lẹ̀ o ó ti bí ẹranko lẹ̀ o sóyè so ọlọ́run láti tọ́tọ̀ ti dá sánmà àtìlẹ̀ kò yí padà sọ bí tí wọ́n ti rí tiẹ̀ àwọn Rómà làwọn máa ń kà tẹ́lẹ̀ nígbà tó yára pé kí níyàn torí pé òṣùpá yòó ò ti láyé àti kó jẹ́ 12 ṣé bó ló mọ geography ni ṣé bó ló mọ geography wọ́n náà máa kọ́ Jamil Sheikh Ismail abba الرسول يرى حقوقا عليه لغيره فهو ti receive message yẹn ẹja gbọ́ wò káwọ́ pé àwọn oníṣẹ́ Sheikh Adam ṣe àwọn onífàbùkù kan Sheikh Adam lẹ́yìn tẹ̀ nírònú yìí òun rèé ẹja tó gbọ́ṣẹ́ wò abba kí ló ṣe yín ó ní àkílẹ̀ kò sọ̀rọ̀ ni. ọwọ́ mú bí àlàáfíà yín máa wà èyí tí káàbùlà àbárí gbé wá ní ìrọ̀wọ́ rẹ̀ gbogbo ẹni bá ní Abubakar àtàná yìí lè bẹnu kòtò láàkà yìí ń tọ̀ lálàáfíà tóbi láàkà yìí rẹ̀ etí lé ń jẹ ọwọ́ mú bí àlàáfíà yín máa wà káàbùlà àbárí gbé wá ní ìrọ̀wọ́ rẹ̀. Can you imagine? Àfàgbà. sọ fún Abubakar tó bá jẹ́ àtúbà ìgbéjà yìí. ajáde nu àbẹ̀lẹ̀ jáde ọkàn wọn lẹ́nu ọ̀nà ojú orí ẹ̀kọ́ jà wípé aláìmọ̀tàlà àwọn aláìmọ̀tàlà. Ádámà àlíà lórí ṣé wàá Ádámà àlùfáà ni ṣé ká Ádámà òní mímọ́ ni àfàlà tó jà ló fà lọ ṣé ká Ádámà sórí àwọn òní validation tọ̀dọ̀ tiẹ̀ fúnipá rẹ̀ lójú ọ̀nà yẹn mọ́kídímọ́ tí wọ́n ṣe Masha Allah ọlọ́run dáṣẹ́ wọn nù ó yẹ ṣe màláìka o gbóhun tó bá lè jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ ìyẹn nìkan ìmọ̀ inú táwọn lò náà ni pé inú kẹrẹ náà bẹ̀ torí pé wọ́n ṣègbìyànjú kí mọ̀ ìsìn ó fọ́nká ọlọ́run dákun báwa tún jẹ́ kíkẹ́ yìí mọ̀ pọ̀ sí
má jẹ́ wọn ní ìbàlẹ̀jọ́ lọ́dọ̀ wọn náà báwa fi àánú rẹ̀ bá wọn lò àti gbogbo àwọn afáwa mi náà ṣé o Kamaluddin Al-Adabi Sheikh wa Murtada Abdulsalam baba Lagbaji baba Lamuni àwọn bàbá tí wọ́n bí wa wọn bẹ̀sìn jẹ́ wọ́n wà tí ò ní rí àbùkù tó fẹ́ fi kan bàbá wa yẹn ní tó fẹ́ fi kan wa yẹn ò ní rí ẹ̀rọ ẹ̀sìn táwa sọ yà á sì mọ́ sọ̀rọ̀ alhamdulillahi rabbil alamin ẹgbọn tí jákèmọ́ fi sọ tẹ̀bẹ́ ìwọ́n káàsì dákẹ́ ni can you imagine kò sẹ́ni kẹ́kẹ́ ló wà ń bẹ̀ orí ń tọ̀ wọn ò pé ó da Sheikh Adamu ló sọ̀rọ̀ kalẹ̀ táwa ní bú àwọn bàbá yẹn ẹ̀ ní ìrònú ẹ̀ ní làákàyè inna iddata shuhur ẹ̀ bá wa tù la hawla wala quwwata illa billah ẹ̀ lè tún jáde lè ẹjọ́ bá dráàgì onímàjèsín ó tún gbé bọ́ọ̀lù jáde o onínáwó òjijì kó gbé bọ́ọ̀lù jáde àti gbogbo ẹ̀yin yòókù ayyuhal muz'ijuna jiddan ẹ jáde ṣẹ́rí èmi máa ń sọ ilẹ̀ ti mọ́ wa 'inda as-sabahi yuhmadu qawmu sura nígbà táwọn kan ṣiṣẹ́ fún mọ́ tí wọ́n ń dààmú pé báwo ni ìmọ̀ ẹ̀sìn èyí tó jẹ́ tinú ẹ̀yìn ìmọ̀ èyí tẹ̀yìn gbé kiri yẹn ìmọ̀ kọ́ náà ṣẹlẹ̀ èyí tẹ̀yìn gbé kiri tẹ̀yìn pé nímọ̀ yẹn àfa gbogbo ayé bàbá ti kọ́ nímọ̀ bàbá aláìwo tíra àbó ògbádùn wíwo tíra kì í ṣàlébù wíwo tíra fẹ́ sọ yìí òun rèé o mo gbé tíra síwájú mo sọ̀rọ̀ ó túmọ̀ sí pé mi ìfẹ́ kò sún mi dẹ̀ sọ̀rọ̀ ogún orí tèmi fún ẹ wá ń sọ jákujáku ó yẹ káwọn èèyàn tẹ́lẹ̀ ṣe kàlámọ̀ jáde tó ti ṣàtọ́jú bá tútẹ̀ sí ìrì ayà yẹn ẹjọ́ ẹ tó bá bá wa rí kó sẹ́ǹdẹ̀ á ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni òdìdá ẹ máa wú àwọn sọkúsọ yẹn jáde padà kẹ́ ẹ máa pè nímọ̀ fún wa àwọn fídíò ti pọ̀ ńlẹ̀ ṣẹ́ni distraction yẹn ànígbà 20 àdó tí lọ́rùn ni. unzur akhaka zaliman aw mazluman na'khudh bi aydikum ẹ̀yin dẹ̀dẹ̀ wúrẹ̀ ànígbà fún yín bó ṣe jẹ́ lábala yẹn nìyẹn so àfààyè ìṣẹ́jú méjì mẹ́ta lẹ̀ kódà àwọn hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ mo ń bọ̀ torí àwọn kankan wà tẹ́ pé èmi kàn máa ń rẹ́rìn tí n bá rí ẹ̀yin pípù yìí tẹ́ ń pera yín ní tẹ́ ẹ̀ jẹ́ ó máa ń fọ́nì ṣóyé so kò dẹ̀ sí tó jẹ́ kó pé èyí ò wò pé orí àwọn eléyìí kú ni àbọ̀fọ̀gbà pààrọ̀ tó bẹ́ẹ̀ ní tí làákà yìí bá ń ṣiṣẹ́ kankan wallahi onímọ̀ defend àwọn pípù yìí Ibrahim ní tó kọ síbẹ̀ yẹn jẹun jẹun fàjẹ́ sókè mọ́ ọ̀bọ̀ lókè ọmọ dẹ̀dẹ̀ wulẹ̀ tó ní díọ̀tì lòun yẹn ẹ̀rí pé kò ní wá ọ̀bì sẹ́ni ọwọ́ táwọn bá yín lónìí yẹn gbogbo ẹgbẹ́ ìbú ẹ̀ ṣépè yẹn manhaju ti yín nìyẹn hadha da'bukum wa hadhihi shinshinatukum nígbà mọ̀ yín sí nìyẹn àwọn oníbàyìn wọ̀ bẹ̀ ọmọ dẹ̀dẹ̀ yẹn tún invite ẹ̀ padà kó lè bá àmọ́ yín pé ṣó àwa táwa ń sọ̀rọ̀ yìí you go explain tire ni couldn't tag okay ọ̀rẹ́ wa ti yá dànù ṣó ti yé yín so ẹ kódò ìkó lẹ̀ odó yẹn rùn ṣé odó yẹn rùn àwọn àfáàní man fassara al-Qur'ana bi khilafi tafsiri salafi faqad dalla nítorí ọ̀gá yín fẹ́ gbé wáyé wọ́n ní gbogbo ẹni tó bá ṣe lọ tú Qur'an tó ti yàtọ̀ sí báwọn sàábé ṣe gbọ́ yé ó ti sọnù lásán ló gbọ́n pé èèyàn mùdílù dẹ̀dẹ̀ wù rẹ̀ lásán ni ẹ̀yìn èèyàn máa ṣe wá sí ẹ̀mọ́sọ tí ń lọ tó ti bóyá orúkọ tiẹ̀ wá jẹ́ mùdílù yóò sọ jáde tí orúkọ tiẹ̀ ń jẹ́ dẹ̀dẹ̀ wù rẹ̀ yóò sọ jáde náà tó wáyé pé dẹ̀dẹ̀ wù rẹ̀ náà lẹ́dẹ̀ fẹ́ sùn sí ẹni sọ́mẹ̀ wọ́n gbé fídíò tó ti pè sábẹ́ ànábì dẹ̀dẹ̀ wù rẹ̀ wá ẹ gbádùn ṣàrọ̀ ẹ̀sẹ̀ lẹ́yìn ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin the famous prepare mo like owó tẹ̀ ń lò yẹn ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́ sẹ́ wallahi ní báyìí sọ jù báyìí lọ Ànábì sallallahu alaihi wasallam inú hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ so inú Musnad Imam Ahmad ibẹ̀lúwà Ànábì ní ursila Nuhun ila qawmihi wa huwa ibnu 40 sana ay arsala Allahu nabiyyana Nuha Ọlọ́run rán Ànábì Nuha sáwọn ọjọ́ rẹ̀ Ọlọ́run rán iṣẹ́ ńgbà tó wà ní 40 years falabitha fihim alfa sanatin illa 50 aman ó wá lò 1000 years dín ní 50 ẹni bí bá Yorùbá náà ṣe máa ń ka nìyẹn mẹ́tàdínlọ́gbọ̀n méjìlélógójì méjìdínláàdọ́ta haba máa lọ wo ṣé orí kó lọ máa wo máṣe òyìnbó ó pè é ju kó máa gbọ́ àwọn dẹ̀dẹ̀ wẹ̀ lọ àbí ó máa wo kọ́mẹ́dì tó bá ti ṣe rọ́bìṣì mbẹ́ àmbẹ̀lẹ̀ gbogbo onífẹ́ rí yẹn àní ọmọ kan máa lọ lísìn sí sáàdì jẹnẹrétọ̀ the list jolly àkọ́fùdọ̀ ẹ̀wọ̀n obìnrin wà láwọn fọ́ọ̀lì àkọ́fùdọ̀ rẹ̀ the lesser of the two evils kó o máa tẹ́tí gbọ́ òdo òfò tí dẹ̀dẹ̀ wù rẹ̀ ń tú yìí àti kó o máa gbọ́ sáàdì jẹnẹrétọ̀ wàláhì olóore fún ẹ kó o máa gbọ́ sáàdì jẹnẹrétọ̀ tó rò lẹ́sẹ̀ nìkan tó fẹ́ gbà jẹnẹrétọ̀ bàbá sí ní edu kó o kà máa gbọ́ bó ṣe àbí o lọ síbi náà ti ń lọ ògì bàbá ẹlẹ́rọ ẹgbógi wa láyìn kó gbógi wa o mo wá gbọ́ sáàdì ẹ bá ń tẹ ẹ̀rọ lẹ̀ ó ti kúrò àwọn kí n tọ́mọ́ fà yẹn wọ́n yà wọ́n bá gbòòrò kò dáhùn والله خير وأنفع وأجدر من أن تستمع إلى هذا الجاهل المركب الجهول
alhandaku Allahu akbar kí lè fẹ́ sọ pa hadithi kí lè fẹ́ sọ ń bẹ̀ 95 years kò yé wa o tẹ́bájọ́ ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ o ìṣẹ́jú méjì lẹ́ni o ìṣẹ́jú méjì ń wọlé bọ̀ ẹ̀yin dẹ̀dẹ̀ wúrẹ́ ẹni ìṣẹ́jú 5 àbí ìṣẹ́jú 10 mo tiẹ̀ ó tiẹ̀ kẹ́ ẹ̀ tiẹ̀ mọ́ láyà ṣé ibi tẹ́ ẹ ti bá dé yìí ẹ̀yin ẹ̀sìn ẹ ti kúra yín sẹ̀sìn already kó ju àfáà yín ló fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ rẹ̀ lára àwọn kò make sense ẹ wá tún ṣe Allahu Akbar bí a ká gbọ́ pé mi ìdẹ̀gbọ́ ṣé ó dà kán ṣe Allahu Akbar àbí ẹ mọ̀ aláburú nìyí aláburú òun nìyí ilẹ̀ yín. La ilaha illallah ẹn tó lóun dùnú tí ń lá ṣúgà akọ́jẹ̀ dínú Allahu Akbar ala ish wallahi ó kàn fọ́ ni o umurun yadhaku sufaha'u minha wa yabki min awaqibiha labibu eléyìí ní assignment for you máa bọ̀ lókè can you imagine nílà káyì rárá ni assignment fáwọn wo alódò òfò lélẹ́yìí dead on arrival wọ́n tó bá bí ẹrẹ jáde fún debate lórí ẹ̀ àbí kó wá defend ẹ̀ mo ṣe jókòó bí n tó ń bí yín nínú nìyẹn bàbá tiẹ̀ ń ta yín láyà ń tẹ́ ẹ pé láyé yẹn wá júwèé fáyé ẹ wálẹ̀ ní jáde ẹ̀yin ọmọ defame kiri ni we are ready we are fully ready Allahu Akbar ẹ jọ ẹni tó bá lè lọ Gemini àbí lọ ChatGPT àbí kó lọ ní AI tó fẹ́ lọ bẹ́ẹ̀ ṣe bá ń gbọ́n pa mi túsẹ̀là àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹgbà tó bá wá sọ yẹn ànábì Ṣuaibu ńkọ́ ọdún mélòó ló ń lò lẹ́yìn aláburú gbogbo yìí Ṣuaibu ọdún mélòó lò kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe jákujàku ìmọ̀ kan lélẹ́yìí òfu àti bínú ọba dẹ́dà ni wọ́n tó bá wá tó bẹ́ẹ̀ irú àfa dẹ́ndẹ̀ dìbẹ́ẹ̀tì lórí èjì ìyàwó Aisha so àfa yẹn ti mú 8:30 lálẹ́ ọ̀la 8:30 lálẹ́ ọ̀la so mo ti ní káfa get back sí mi platform tá a bá ti fẹ́ ṣe òun ló kù tá a retí báyìí platform tá a ti fẹ́ lọ ṣe àmọ́ ní 8:30 lálẹ́ ọ̀la a máa update wa pẹ̀lú ògùn ọlọ́run lórí èjì ìyàwó Aisha ìyẹn mọ̀ wulẹ̀ wọ́ọ̀rì àkọ́jọ́ kẹ́ ẹ dáhùn ọmọ ìlú àwọn kan la bá ní issue àbá wọn ní issue ẹgbẹ́ tó bá ti ń jáde tán fi òdo àfọ àwọn yẹn hàn bókìlẹ̀ sí ẹ wo tọ́lá tí yẹn kàn ń ṣe kíní kiri ẹ tó bí àwọn mẹ́ta bá ti lè wọ́n ṣàǹṣe gbogbo wọn so condition síbẹ̀ yẹn topic ten treat lọ́sẹ̀ tá a fa yín lànà bí ó ṣe kíní kan lẹ́nu tiẹ̀ topic yẹn lẹ́nu mọ̀tírẹ́tù ó wàá sọ lójú àwọn àfa lásìá yìí bẹ́ẹ̀ bó ṣe rèépù ẹ̀ wàá sọ lójú àwọn lágbára bẹ́ẹ̀ tó bá fara rí kó mẹ́yìn tó bá tiẹ̀ mọ tó bá wá sí àríyàn ká gbogbo ohun láti kẹ́kọ̀ọ́ mẹ́ àwọn nǹkan tí ò make sense kò wà debatable tọ́líà gbogbo ètò ìṣẹ̀kọ̀ ń gbà ìtàìmù ni ó wá tó wà lọ káwọn tọ́pìkì wa kọ́sọ̀ lórí àtàwásílù àlìbídíà ẹ̀yìn àbá ti yà ọ̀nà ìdánwò ẹ̀sọ́ nìyẹn gbé ànábì wọlé tọ́ àdìsí tó lótọ̀ yìí fún yẹn àdánwò ẹ̀sọ́ di comedy you must be joking kí ni wọ́n rí jáwọ́ ẹ̀ ń bí àdìsí tó lótọ̀ yìí fún ọ̀yàn mùdírù ni ẹ̀ kíní kẹ́ mùdírù sọ làákàyè àbí mùdírù ní kẹ́ yẹ làákàyè tiẹ̀ wò you must ẹ̀rù bá bàjá ní ìmọ̀ Islam ẹ kú ń bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀rẹ́ ìbáwí mùdírù ń bọ̀ nǹkan mọ̀ ṣe ìmọ̀ ńlẹ̀ Yorùbá o ó tó lọ́kùnrin tú kò jù bẹ́ẹ̀ lọ odó tó gbọ́dọ̀ pọ̀n nígbà tá a ti wá rí àwọn ọmọ jẹ̀dẹ̀ rẹ̀ kan láyà láti wá ta wá láyà lórí láìfù mi báyìí àbí tó bá dàn kó ṣùọ̀ fún wọn kan náà so a announce 8:30 lọ́la debate lórí èjì ìyàwó Aisha ká tó wá yanjú ẹ̀ so platform dábàá ti ṣe a post a make post ní page so a mọ̀ pàdé wa ń bẹ̀ wàhálà so ayé tá a fílẹ̀ fún yín ẹ̀yin ọmọdé ẹ̀ wá lò ó ẹ wá lò ó ẹrú Ọlọ́run mọ̀ bọ̀ lókè ẹ mọ̀ bọ̀ lókè ṣe so kọ́lọ́n kọ́ mọ́ dà wá láwọn ni ẹ ṣáàṣì tọ́lọ́run fún ẹ̀yìn ló dáadáa la yakbuhu bil fata fi'lu tasabi wa aqbahu minhu shaykhun qad tafatta ó ti yí àtàwọn ọmọ yẹn náà ìyá ilé ló pò nílé òun mọ̀ bọ̀ lókè wá bá mi Ọlọ́run ṣeun kí ni ẹ wá updated ẹ máa wo mo ti ask ẹ kó join mi tó bá tọkùnrin mọ̀ bọ̀ wá join mi this person couldn't join because of technical issues abájọ tó bá ti tó bẹ́ẹ̀ wá join mi dákun inter mọ̀ nìyẹn keyboard warriors mọ̀ bọ̀ wá tú àyà yẹn fún mi
wà ló ṣe bẹ́ẹ̀ mo ti sá lọ. ẹ̀yin ìtumọ̀ ẹyọ kan báyìí ẹ̀ ní àbáyé níjà o gbogbo tẹ́ ẹ bá ń ṣe láàrin ara ẹ máa sọ láàrin ara yín kẹ wá mọ òyìnbó òṣòdó lẹ́wà lórí kò lè wọ́ọ̀kì níta àdọ́ta yín sí nìyẹn ìsára kẹ fi odò yẹn lẹ̀ ẹ máa tú ìmọ̀ tó bá wà lẹ̀ tí o bá ti sí ìmọ̀ lẹ̀ ẹ lọ́ mọ ta gbúgbúrú àtẹ̀pà ẹ̀jọ́ àbí kẹ lọ́ mọ pé bọ́ọ̀sì mo ṣe ilé epo sálẹ̀ ẹ mọ̀ pé agége pẹ́ńsínímà kí ni ẹ mọ̀ pé àbọ̀ṣọ́ lọ́dọ̀ ẹ̀sìn àbùkù lẹ́ẹ̀mọ̀ kan man anzaro faqad a'dharo fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ṣé àwọn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ àbí ó ti yé mi bọ́dà àwọn àbí so nígbà tá a ti láwọn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ yẹn a mọ̀ pàdé dìbẹ́tì lọ́la so ẹ̀yin ẹlẹ́dẹ̀ tẹ́fẹ́ ká máa bá yín wọnú àwọn personality àníbá yín wọ̀bẹ̀ àwọn òkú ẹ̀yin lẹ́kọ̀ọ́ ni wallahi ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ mọ́. Salamu alaikum.